Yeah, ẹ káàsán everybody. Ẹ̀yin ti Stardom Nigeria Global Promotion ẹ ti rí wa lọ́sàn-án ni. Fún gbogbo àwọn tó bá tẹ̀lé update wa tá a ṣe ní last time. Tá a sọ̀rọ̀ lórí àwọn upcoming artists ní àwọn upcoming stars, mákùnrin artists ní Rihanna stars ní Ijebu-ode wáyé báyìí. Tẹ bá rántí mo dárúkọ kan nu wọn tí mo ní surprise Fuji, àgbà olórin náà ní Ijebu-ode. Ká lè fọwọ́ sọ̀yà ń pa ẹ̀. Kò sí wé tẹ bá fẹ́ ṣe tẹ bá fẹ́ kọ́ ṣe tán lè ṣe. Àwọn ilé àgbà wo ni wọ́n? Mo kàn dédé jáàmù lọ́sàn-án ni wọ́n ní ẹ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ o, ọ̀gá wa gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ o. Ọ̀gá mi tí yóò dẹ̀ pọ̀ bẹ́yẹn lẹ́yìn yìí, kí ló ṣẹlẹ̀? A lọ sí ṣọ̀kan ní area òkè àjíṣàbí ìjọba ní ìjọba. Àwọn èrò pọ̀ lápọ̀sàlẹ̀ opportunity kí ló gbọ́ ẹ̀dá kan yín fáwọn ẹ̀gbọ́n owó yìí. Èmi náà kọ́ lóhùn ni Adémi Johnson mamari surprise Fuji níjẹ̀bú-olóde máa mú mú létí. Mo dúpẹ́ fọlọ́run ọba oore tó ṣe fẹ́mi, èmi ò lè gbàgbé láyéláyé mi. Àwa náà kọ́ ọlọ́run ọba màmá ní gbogbo èyí tẹ́ ń wò mí, àbùkù oníkọ̀yìn láṣẹ ọlọ́run ọba. Ògòdè ẹ̀mí pin kò ní jẹ́ pin láṣẹ ọlọ́run. Owó bàbá dé yìí ká ògòdè ẹ̀mí pin kì í ṣe pin mi. Ọlọ́run ọba ògòdè ẹ̀mí pin kì í ṣe pin mi. Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ẹ bá mi wo kẹ́ṣíà ẹ̀ tí Ọlọ́run yá. Ọkọ̀ follow Stardom Promotion. Ẹ follow Stardom Promotion ẹ jọ̀ọ́ tí Ọlọ́run èmi náà ni wọ́n ní fẹ́ẹ́ ní ìṣẹ̀yìn náà. Surprise Fuji lẹ́tí. Surprise Fuji lẹ́rí yẹn tó a lè bá nù.